us hide under your wings. We trust in you. Be my shield, be my buckler this year. Lord, I don't want to be afraid of the terror by night, no bad dreams. It is a month that the Lord dwells in. It is the month of the Lord. There is assurance of safety. Ó yẹ kí David kú sínú igbó yẹn ni with all this distress. Ó yẹ kó kú sínú igbó. But God saved him. He protected him. Save me this year, Lord. Let 1,000 fall at my side and 10,000 at my right hand. Don't let them come near me. Gbogbo àwọn ọ̀tá mi, jẹ́ kí ẹgbẹgbẹ̀rún wọn kó ṣubú ní apá ọ̀tún mi, ní apá òsì mi, má jẹ́ kó súnmọ́ ọ̀dọ̀ mi. You have given us the promise this year that no enemy will enter our land. They will not enter into our marriage. They will not enter into our homes. Amen. They will not enter into our jobs. Amen. They will not enter into everything that belongs to us. Amen. Because you will make them to come back to where they are coming from. Yes. That is the power of send back to sender. Sender, yes. So gbogbo àwọn tó ń lo ibi sí mi, gbogbo àwọn tó ń lo ibi sí ọmọ mi, Olúwa ti jẹ́ kó jẹ́ back to sender. Ogun Ámánì mi fúnra ara wọn bó bá ṣe ń lò báyìí, Olúwa jẹ́ kó máa pọ̀ sínú. Amen. Ẹ̀mí mímọ́ jẹ́ kó máa pọ̀ sínú. Àmín lórúkọ Jésù. Ọba àwọn bá jẹ́ kó máa pọ̀ sínú. Àmín lórúkọ Jésù. Bí ọ̀tá wa bá ti pọ̀ sínú ogun, wọn ò ní ráyè gbọ́ tiwa mọ́. Yes. Gbàdúrà kí àwọn ọ̀tá rẹ̀ pọ̀ sínú ogun. Àwọn náà ní ọ̀tá tiwọn o. Ọlọ́run kó fẹ́ àwọn ọ̀tá rẹ̀ ní ọ̀tá wọn lọ́wọ́. O ò lè gbára rẹ̀, Ọlọ́run yìí náà ni ó gbà mí. Olúwa fi àwọn ọ̀tá mi lé ọ̀tá wọn lọ́wọ́. Àwọn náà lọ́tà, Olúwa kó fi wọ́n lé ọ̀tá wọn lọ́wọ́. Dáadáa, ohun Ọlọ́run nìyẹn. Olúwa fi àwọn ọ̀tá mi fi lé wọn, fi lé àwọn ọ̀tá wọn lọ́wọ́. Jẹ́ káwọn ọ̀tá mi ó bọ́ sínú ogun. Ogun tí kò lè bọ́ nínú ẹ̀. Ọlọ́run jẹ́ kó bọ́ sínú ogun. Olúwa wà pẹ̀lú mi. Lóhùn mi ní ọjọ́ ìpọ́njú. Kí orúkọ Ọlọ́run Jákọ́bù kí ó dáàbò bò mí. Ẹ̀jẹ̀ àgbà Olúwa rán ìrànlọ́wọ́ sí mi lóṣù yìí ní àtìkú gbogbo wa. Ibi tí bá ti kọjú sí báyìí kí ìrànlọ́wọ́ máa jáde. Nítorí àánú rẹ ní o. Nítorí agbára rẹ tẹ́nikẹ́ni ò lè dá dúró nínú ayé mi ni. Bàbá rán ìrànlọ́wọ́ sí mi ní oṣù yìí. Olúwa sọ fún ológun ayé mi kó wá gbé ogun ẹ̀. Mi ò fẹ́ mọ́. Ogun tí mo jà ó ti tó. Enough of problems. Enough of sorrow. Enough of affliction. Enough of stress. Enough of distress. Enough of disappointment. I don't want them again. Gbogbo ológun ayé mi, ẹ wá gbé ogun mi. Láti ilé ìyá, láti ilé bàbá, láti ilé ọkọ, láti ibi gbogbo wá ni. Ẹ wá gbé ogun yín. Nítorí mi ò dá ogun mọ́. Mi ò dá ogun mọ́ o. Ìwọ náà fẹ́ lu ẹ̀sọ́ tirẹ̀ wípé o ò dá ogun mọ́. Ológun wá gbé ogun. Ológun wá gbé ogun. Gbogbo ọkọ̀ tó bá ti ṣe lòdì sí mi ní ọdún yìí, Olúwa fọwọ́ tútú. Gbogbo ọkọ̀ tó bá sọ̀rọ̀ àwọn pé òkè níwájú mi, Olúwa fọwọ́ tútú. Ó ní ta ní òkè níwájú ìṣòro abẹ́ẹ̀dì. Ó ní a ó fọ́ ní tútú, a ó sọ ní di pẹ̀tẹ́lẹ̀. Gbogbo òkè iwájú mi, Olúwa sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. Òkè ní ìgbéyàwó mi, Olúwa sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. Ibikíbi tó bá wà tó ti ń gbọ́ mi, ibi gbogbo ni Jésù wà. Anywhere you are listening to me, God is everywhere. Yes. He's everywhere. And he's doing the same thing. And that is why he's called. Àmọ́ ọ̀bẹ̀rẹ̀ rẹ̀, àmọ́ òpin ẹ̀. Ẹ jẹ́ ká gbà dáadáa. Bíbélì sọ wípé èmi ò gbé ilẹ̀ yìí máa ṣe rere ní tèmi o. Ilẹ̀ tó bá wà, sọ fún Ọlọ́run pé wàá gbé bẹ̀. Ibi tí Ọlọ́run dá ẹ sí nìyẹn, wàá ṣe rere ńbẹ̀. Èmi náà máa gbé ilẹ̀ Ìbàdàn. Màá ṣe rere, màá gbé ilẹ̀ àgbáyé. Ibikíbi tẹ́sẹ̀ mi bá ti tẹ̀ lágbàáyé yìí lọ́dún yìí. Olúwa á fi fún mi ni. Olúwa á gbà fún mi ni. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Tó
ò bá sí nínú mọ́tò dìde kó rìn káàkiri ibi tó wà. Possess the land for yourself. If you are not driving, just stand up and walk round where you are, possessing the land. He said this year, we will possess the land. Father, make me to possess my land this year. Bí àgbà dáadáa, ó ní mo ti fún yín ní ilẹ̀ ìlú náà, ó ní tìlú ni. Ó wá sọ fún wọn wípé ṣùgbọ́n ẹ jà láti gbà. Nínú ìjà tá a fẹ́ jà, àdúrà yìí náà ni kò sí ìjà mìíràn tí a lè jà ju àdúrà tí a gbà. Father, make me to possess my land this year in the mighty name of Jesus. Amen. Gbogbo omi tó bá ti ṣe lòdì sí mi, ó gbẹ. Ìwọ náà gbà. Afẹ́fẹ́ tó bá ṣe lòdì sí mi, kó túká. Bí àgbà dáadáa, ohunkóhun ní ọdún yìí tó bá máa ṣe lòdì sí ẹ, tó bá máa ṣe lòdì sí mi, kó lù ajẹ́ kó túká. Wọ́n má lè ṣe lòdì sí wa. He has made us to dominate. Ó ti ní lọ́dún yìí o, ó ní gbogbo wa, ó dá máa ṣèkáwọ́ ni. Gbogbo ọmọ tó fi ara ẹ̀ pé ogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni á ṣèkáwọ́ wọn. Tó bá rí wa báyìí wọ́n á máa sá ni. Torí wípé we are peculiar people. Àwa ni ìran Ísírẹ́lì Áfíríkà lọ́dọ̀ tiwa níbí yìí tí à ń gbé ọlá Olúwa ga. We are the new Israelites here that we are worshiping the true God. Ọlọ́run tó ṣoore fáwọn ọmọ Ísírẹ́lì á ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa. Amen. Torí nítorí ẹ̀jẹ̀ Jésù we are even better. If you know who you are, you will possess your land. Amen. God will make us to possess our land. Amen. There will be no more tears. Amen. There will be no more distress. Amen. There will be no more sorrow. Amen. In the mighty name of Jesus. Amen. In the mighty name of Jesus. Amen. In the mighty name of Jesus. Amen. True naturally stands for union. It stands for agreement. Amos 3:3. It stands for agreement. So this month, I want you to be in agreement with God. When you pray your prayer, let your relationship be good with your God. It's a month of union. So I welcome everybody to this new month, our month of union, our month of agreement, our month of double. Torí àṣìní wọ́n nù wọ́n bá yẹ. Àtún ti possess nǹkan mìíràn. So he said instead of shame, he will give us double. This month I declare and I decree and I prophesy it. And the Lord will give us double Amen. instead of shame. Amen. In the mighty name of Jesus. Amen. He will give us double instead of shame. Amen. In the mighty name of Jesus. Amen. Whatever we lay our hands on shall prosper. Amen. In the mighty name of Jesus. Amen. Ní oṣù yìí gangan, àdélé ìlérí wa. Àmín We Jésù. will get to our destination. Amen. In the mighty name of Jesus. Amen. Ohun tí Sátánì lè lò láti fìyà jẹ wá, Ọlọ́run ti kà kúrò. In the mighty name of Jesus. Amen. Whatever Satan can use to afflict us, God has destroyed it. God has removed it. In the mighty name of Jesus. Amen. In the mighty name of Jesus. Amen. The only ilẹ̀ yìí ilẹ̀ wa ni. Anywhere you are is your bearer. Don't worry, don't bother. When people are saying cast it down, you will be saying up, up, up. Amen. In the mighty name of Jesus. Amen. Ibi tí ọ̀tá rò pé ò lè dé, tí ọ̀tá rò pé mi ò lè dé, a ó débẹ̀, Amen. a ó kọjá bẹ̀, Amen. a ó jù bẹ́ẹ̀ lọ. Amen. Ní ọdún yìí, gbogbo ìgbérí Ọlọ́run nínú Bíbélì ni ó ṣẹ sí ayé wa. Àmín Jésù. All God's promises will come to pass in our lives. Amen. In the mighty name of Jesus Christ. Amen. In the mighty name of Jesus Christ. Amen. So don't let us be distressed. Our God is alive. He will teach David's life in time of distress so that we will know that there is repercussion for people not being in the right place. Hallelujah. Amen. Hallelujah. Amen. That does not mean that God does not forgive us our sins. If he did not forgive David, he will not protect David in the wilderness. He will not be with him
let the counsel of Ahithophel come to naught on my life. So one day, kò sí bẹ́ẹ̀. Mm. And God caused Ahithophel to go and hang himself. Mm. Your enemies will hang themselves. Amen. Wọ́n á lọ pokùnso ni. Amen. Ibi tó wà jìnnà síbi tí Ahithophel wà. Mm. Tí Ọlọ́run ò bá protect ẹ̀, tí ò bá fẹ́ràn ẹ̀, Mm. Ahithophel ò ní lọ pokùnso. Oh, yes. Gbogbo bó ṣe dìtẹ̀ ní tìlọ́tà ló kò sí ìlú tó ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn tó bá dìtẹ̀ nítorí tiẹ̀, nítorí tèmi kò tí ń wá sí ìmúṣẹ. Amen. Only when they gather together and it's not in their midst. When they gather together to do it because it's not in their midst. Ibi tọ́lọ́run bá dẹ̀ ti sí ikú ló wà bẹ́ẹ̀. Whosoever tó bá dìtẹ̀ because of you, they will lose their lives. Amen. In the mighty name of Jesus. Amen. Olúwa ti sọ pé bí o bá rìn nínú omi, bí mo rìn nínú omi, olómi ò ní gbé wa lọ. Kò tẹ́lẹ̀ kò mú olótùkù tó fẹ́. Ó ní bàbá tí ẹ̀jẹ̀ wọ inú iná, ó ní náà ní jó wa. Nígbà tí àwọn ọmọ ẹgbẹ́rún mẹ́ta wọ inú iná, ṣé bí ẹ̀ẹ́dùsì iná ò jó wọn. And the hidden king, ọba tó jẹ́ aláìgbàgbọ́, Olúwa ṣí lójú, ó ní àá. I put 3 men in the burning fire now. Who is this 4th man? The 4th man in the burning flame of fire will fight for you. Amen. He will fight in your battle. Amen. Don't worry. Amen. He will fight in your battle this year. Amen. He will fight in my own battle this year. Amen. In the mighty name of Jesus. Amen. Hallelujah. Amen. I hope we understand the teaching of last 2 weeks now. So any time that you say anything you don't understand, please just text me. We will explain so that others will hear.